Èmi nítorí ọmọ mi àbúrò mi ló sì ní owó àbúrò rẹ̀ lè ní jẹ́ tí wọ́n bá jẹ́ sí ká fún wa pè mí ni. Fọkọjẹ́ ń tọ́ máa tákù lórí tẹ́lí lọ́jẹ́ tákọjá àbíjà. Gbọ́dọ̀ ó pé tó ti mú atákù ara wa àdìgí tí mọ́tà kí á lè rí. Ṣé èyí tí wọ́n sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé mò ń bú yẹn? Ní wàá là á mọ́lẹ̀ gan ẹni tí mò ń bú rè. Bàbá wa ní àwọn làmọ́lẹ̀ nínú àwẹ̀. Ṣé wọ́n ti gbà yí pé mò ń bú yẹn ni? Òun náà dẹ̀yàn síta ní pé kí wọ́n máa fèsì. Màá wá gbé kalẹ̀ yí pé ok mi ò tí wá sí tí mo fẹ́ ṣe ìwọ kan mo fẹ́ dojúkọ. Suleiman Farouk. Suleiman Farouk. Suleiman Farouk. Suleiman Farouk. Mo ti jáde tálítà tó jí. Bàbá ti jáde tálítà tó jí. Mo ti lọ Kánò. Bàbá ti lọ Kánò. Kí n tó padà sí Markaz. Kí bàbá tó wá padà sí Markaz. Mi ò sì fẹ́ padà sí Markaz, mi ò tiẹ̀ ronú Markaz. Bàbá ò sì ronú báwọn fẹ́ padà sí Markaz rárá. Bàbá ló dá mi dúró. Bàbá wa Sheikh Adam ló dá bàbá tèmi dúró. Mo ti wá dúró, mo ti bẹ̀rẹ̀, mo ti ń kọ́ wọn. Bàbá ti dúró, wọ́n ti kọ́ wọn nínú Markaz bí. Kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ wọ sanawula ìdádí. Kí wọ́n tó ṣẹ̀ wá wọ sanawula ìdádí. Àbúrò rẹ̀ lè ní jẹ́ tí wọ́n bá jẹ́ sí ká fún wa pè mí ni. Fọkọjẹ́ ń tọ́ máa tákù lórí tẹ́lí lọ́jẹ́ tákọjá àbíjà. Gbọ́dọ̀ ó pé tó ti mú atákù ara wa àdìgí tí mọ́tà kí á lè rí. Adébí ìyàwó. Nígbà tí a wọ mọ́tò ńjọ́ náà, Adébí ìyàwó tó jẹ́ bí òde tá a torí ẹ̀ lọ. Ẹni tí mò ń wí yìí. Ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Suleiman Farouk. Suleiman Farouk. Suleiman Farouk. Suleiman Farouk. Ó ti ṣáájú mi débẹ̀. Ó ti ṣáájú wa débẹ̀. Ó jókòó níbi tí bí ká sọ pé ààyè tó ti mú ọwọ́ ọ̀tún mi báyìí. Ó ti jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá ní ọwọ́ ọ̀tún nígbà tí bàbá gan tí wọ́n pè ń bẹ̀ ò tí ì dé òun ti máyè kalẹ̀ lọ́wọ́ ọ̀tún wọn. Ọwọ́ à ń ṣe bí ìgbà tó ń wẹ́lkọ́mù mi nígbà tí mo dé. Lẹ́ni tó ń ṣe bí ìgbà tí ń wẹ́lkọ́mù bàbá nígbà tí bàbá débẹ̀. Bàbá Ọládìméjì Gbàjà. Bàbá Ọládìméjì Gbàjà. Náà ni Al-Hikmah. Tí wọ́n ní Jami'atul Hikmah. Àwọn jókòó bí bàbá wa Sheikh Raji ti jókòó yìí. Wọ́n jókòó bí bàbá wa Sheikh Raji Suleiman ti jókòó lẹ̀ yìí. Wọ́n wá èmi ni mo fẹ́ ṣe wáàsí. Bàbá Lágége ni wọ́n sì fẹ́ ṣe wáàsí níjọ́ náà. Bá ṣe jókòó yìí kí àáfàá yìí tó jókòó lọ́tún mi báyìí kó ti ju nǹkan sí mi lápò. Bá a ti jókòó lẹ̀ yìí àlùfáà wa Jánásì àgbà bí wọ́n ti jókòó ti bàbá yìí bẹ́ẹ̀ ló ń tọ̀hún jókòó jọ náà ó ti ju nǹkan sí bàbá lápò jọ náà. Wọ́n ti bọ́ agbádá kúrò lọ́rùn wọn. Mo kàn wá nu mọ́tò mò ń wò wọ́n. Bàbá kan wà nu mọ́tò wọ́n kàn ń wò bí gbà téèyàn ń wéré Yorùbá ni pé bóò ní ti ṣẹlẹ̀ báyìí Ọlọ́run. Kò yẹ nìkan kan máa fọ́ Ọlọ́run tó ní bàbá nìkan. So wọ́n á ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n gbé mi wúrúrú wọ́n kọ́kọ́ gbé mi yà ní hospital kan. Wọ́n kọ́kọ́ gbé bàbá yà ní general hospital jọ náà. Kò àti ìdè general. Wọ́n àti ìdè general wọ́n kọ́kọ́ yà ní hospital kan. Wọ́n tún gbé mi kúrò. Wọ́n tún gbé bàbá kó ń bẹ́ẹ̀. Ó di general. Ó di general. Mo kàn án bẹ̀ mò ń wò wọ́n. Bàbá wa ń bẹ̀ wọ́n ń wò wọ́n. Mi ò lose conscience mi. Bàbá ò lose conscience jọ náà. Consciousness bàbá ò lose ẹ̀ níjọ náà. So mo ṣáà ń bẹ̀ mo kàn ń wò báyìí. Àmọ́ mi ò lè sọ̀rọ̀ mọ́. Àmọ́ bàbá ò lè sọ̀rọ̀ mọ́ níjọ́ náà gbogbo bí wọ́n ti bá tó bọ̀ yìí. Làákàyè mi kàn sì pé síbẹ̀. Làákàyè yẹn pé síbẹ̀. Ibẹ̀ ló ti wá dìde ẹni táwọn yìí. Suleiman Farouk. Ibẹ̀ ni ẹ̀ ń tà sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó tẹ̀lé ọkọ̀ táwọn ń bá lọ yẹn. Ó tẹ̀lé mọ́tò tó gbé bàbá wa òun náà tẹ̀lé wọn. Ó tẹ̀lé wa dé general. Wọ́n tẹ̀lé wa dé general hospital níjọ́ náà èyí ẹ̀ ń tà sọ̀rọ̀ rẹ̀ yìí. Lọ́jẹ́ tákọjá àbíjà. Lọ́jẹ́ tákọjá àbíjà. Lọ́jẹ́ tákọjá àbíjà. Ẹ jẹ́ ká farabalẹ̀.
àwọn tẹ̀lé mi dé general. nígbà tí wọ́n tẹ̀lé wa dé general jọ náà. gbogbo àwọn àfáà gbogbo kálukú wọ́n tẹ̀lé mi dé general bẹ́ẹ̀ jọ náà. gbogbo àwọn àfáà gbogbo kálukú wọ́n tẹ̀lé bàbá dé general hospital níjọ náà. ìgbà táwọn dókítà yẹn tán ṣe kíní tán fún mi lábẹ́rẹ́ tán ṣe gbogbo ẹ̀ lẹ́ni yìí bá dìde ló bá lọ bá àbú apátírà. nígbà tí wọ́n fún bàbá lábẹ́rẹ́ ni ẹ̀ ń tà sọ̀rọ̀ rẹ̀ yìí bá dìde ló bá lọ bá àfáà apátírà. ìbáni òun ju nǹkan sí mi lápò. wọ́n bá ní kí wọ́n dákun ẹ farabalẹ̀ ẹni yìí lè bá wọn pé kọ́ dákun òun ju nǹkan kan sí bàbá lápò. lọ́jọ́ tákọ̀jà àbíjà gbọ́dọ̀ ó pé tó ti mú atákọ̀ ara wa àdìjí mọ́tàkì àbèdè gbọ́dọ̀ ó pé tó ti mú atákọ̀ ara wa àdìjí mọ́tàkì àbèdè gbọ́dọ̀ ó pé tó ti mú atákọ̀ ara wa àdìjí mọ́tàkì àbèdè. kí àkókò bá wọn mú nǹkan tó ń jù sí mi lápò. kí pa kí wọ́n dákun kí wọ́n bá wọn mú nǹkan náà kìíní náà ló ń wá gbà àmọ́ bóyá o pé o ti parí iṣẹ́ tá a fẹ́ kó ṣe ni ẹ bá wa mú wá a fẹ́ gbà padà. nígbà tó wá àbú ó wà láyé. afáwọn apátírà pa wọ́n ń bẹ láyé a sì sọ̀rọ̀ inú kọ̀rọ̀ yàrá ibi tí gbogbo ayé ó ti máa wò ó ni. àwọn Sheikh Suleiman wọ́n wà bẹ́ẹ̀. àwọn baba wọn ní mọ̀lá wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó wá ìyẹn wá tọwọ́ bọ àpò mi. ní afáwọn apátírà làwọn náà bá tọwọ́ bọ àpò. ìtọwọ́ bá pò mi tó tọwọ́ bá pò mi ló bá àdó méjì. tí tọwọ́ bá kò tí wọ́n tọwọ́ bá kò níjọ́ náà wọ́n bá àdó méjì níbẹ̀. gbọ́dọ̀ ó pé tó ti mú atákọ̀ ara wa àdìjí mọ́tàkì àbèdè. àfáà lójú nǹkan sí yàrá kò àmọ́ fẹ̀mí sí kó jẹ́ kùránì àbí kó jẹ́ dàlẹ́lù àmọ́ tọ̀ ní tá a bá ń bẹ̀ àbá kùránì ń bẹ̀ àbá dàlẹ́lù ń bẹ̀ ń tá a máa bá lọ́dọ̀ babaláwo la bá ní àkójọ náà. ó wá ẹ dákun ẹ torí ọlọ́run. farabalẹ̀. ó wá àwọn pẹ̀lú àfáà Sule àti kìnní àwọn ni pé ókè kan yọ fún. àwọn Sheikh Suleiman wọ́n wá ní kí wọ́n yọ fún níjọ́ náà. ó wá gbà ó ní kìnní tóun gbà tóun fi sí wọn lápò yìí òun máa fi ń ṣèṣọ́ra ni. n tó sọ fún wọn jọ́nà ni pé n tó ń fi sí bàbá lápò yìí òun máa fi ṣèṣọ́ra fúnra òun ni. gbọ́dọ̀ ó pé tó ti mú atákọ̀ ara wa àdìjí mọ́tàkì àbèdè. òun sì gbọ́dọ̀ pa nǹkan lé lórí. òun sì gbọ́dọ̀ pa nǹkan lé lérí bó ti ṣẹlẹ̀ yìí nígbà tóun náà dolóyè làwọn àgbàlagbà rí i pé o ní ìdìṣọ́rí o sì ní ìdìṣọ́ra tó láàrin ọ̀tá lọ wà yìí ni wọ́n fi wá ṣe nǹkan náà fóun kó wọn mọ̀ fi ṣọ́ra tóun bá ti wá rí nǹkan ewu tá a bá ti lo nǹkan yìí tán àfi ká pa ẹran lé lérí bóun ti máa ṣe nù ni. wọ́n wá mú fún un. náà fi wá mú kinní náà fún gẹ́gẹ́ bí àlàyé tó ṣe kalẹ̀ fún wa. ó wá lọ. òun náà rí i pé bóyá consciousness yẹn wà. òun náà rí i pé ìjẹ́ yẹn sì wà kò sí nǹkan kan tó sọpọlọ àlàáfíà yẹn ń bẹ nú ara ó mọ̀ pé bàbá sì mọ ohun tó ń ṣẹlẹ̀ ńgbà náà. ó kàn wọ́n pé mi ò lè sọ̀rọ̀ mọ́. ó mọ̀ pé bàbá ò lè sọ̀rọ̀ mọ́ ńgbà náà àmọ́ nǹkan kan ò sí ọpọlọ yẹn. ó wá gbà á ó lọ. ó wá gba kínní náà àdó méjèèjì ó kó àdó náà lọ. ó wá padà wá lẹ́yìn tó kó àdó náà lọ. ó wá mú ìkódẹ. ó mú wa. ó kó wá. ó wá sọ wípé ìkódẹ yìí àfi káwọn fi sàmí lórí. ó wá sọ wípé ìkódẹ náà àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ farabalẹ̀ àwọn àdáńdà àkókò afẹ́ gbọ́rọ̀ yìí àti ń gbọ́ lẹ́nu ẹni tó lọ́rọ̀ àwọn tọ́rọ̀ sì sojú wọn bẹ́ẹ̀ ń jòkólẹ̀ yìí. lọ́jọ́ tákọ̀jà àbíjà gbọ́dọ̀ ó pé tó ti mú atákọ̀ ara wa àdìjí mọ́tàkì àbèdè. tó kó àdó méjèèjì lọ àmọ́ tí wọ́n lọ ṣe sí tó sọ fún wa ní báwọn fẹ́ lè pẹran lé lérí ó wá kó ìkódẹ méjì dé ó wá ní ìkódẹ méjì yìí o ẹni táwọn bá kó tíra àdó yìí kúrò lápò rẹ̀ àwọn gbọ́dọ̀ fi ìkódẹ sàá lórí. ìyẹn ni ọmọ mi sì wà nítòsí. ọmọ bàbá sì ń bẹ nítòsí ńjọ́ náà. òun náà bóyá wà ń bí nìsín. àwọn náà bẹ́ẹ̀ tòsí wa ní àyín níjọ́ náà wọ́n bẹ́ẹ̀ tòsí wa wọ́n bẹ́ẹ̀ nu léyìí pẹ̀lú wa wọ́n bẹ́ẹ̀ nu mọ́sálásí pẹ̀lú wa báyìí. àwa ni àwọn méjèèjì àfáà Suleiman àti Abu. Al-Ustaz Suleiman àti Ustaz wa Abubakar. òun ni wọ́n wá bi léèrè pé ń gbọ́ kíní yìí ṣé wọ́n lè fi sa bàbá lórí.
wọ́n wá bí ọmọ bàbá léèrè wípé kíní yìí ǹjẹ́ wọ́n lè fi sa bàbá lórí kálàáfíà ó lè dé kí gbogbo tó ṣẹlẹ̀ yìí kọ́nà ó lè ka gẹ́gẹ́ bí ọmọ tó mọ bàbá rẹ̀ tí kìí sí iṣọ́ máa lè ó ní rárá kíní yọ ọ̀jọ́ mọ́lànà bàbá tèmi àlùfáà ni wà nílé wa. èmi nítorí ọmọ mi àbúrò mi lọ sí ní o àbúrò rẹ lè ní jẹ tí wọ́n bá jẹ sí ká fún wa pè mí ni ọkọjẹ tó máa tá lórí tẹ́lẹ̀ lọ́jẹ́ tá kọjá bí i. Bọ́dẹ̀ ó pé tó ti mú atákò ara wa àdìgí tí wọ́n tá kí á lè rí.